darapọ̀ máa lọ olúkálùkù wá ń yọ tiẹ̀ lórí sẹ́bẹ̀ n ò mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rọ̀ kò ipa sẹ́kẹ̀ ń fọn rere ẹbọ bẹ́tù gbọ́n ò bá gbà ó dájú mọ́ wò ìtàn Yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀fòdù ní ó bàlà Orísun lètò àrà tó sẹ́yọ gúbọ́ ẹ máa gbádùn ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago 9 sí 10 alẹ́ ní Sobi FM 101.9 Ìlọrin pẹ̀lú olùkọ́ àgbà Lájí Abbas. Orísun abala méjìlá máa jẹ̀gbádùn ẹ̀ abala àmọ̀dájú níbi tá ti máa ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò Orísun ẹ pè olùkọ́ àgbà Lájí Abbas sórí 08032855888 08032855888 Orísun ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago 9 sí 10 alẹ́ ní kẹ́ pàdé Lájí Abbas ní Sobi FM 101.9 Ìlọrin. Orísun kò ṣe má gbọ́ ètò ni. Mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi. tó fún ìgbà àkọ́kọ́ apọ̀ orúkọ ètò dà kúrò ní ìtàn aṣọ di Orísun gẹ́gẹ́ bí a ti gbọ́ ìkéde rẹ̀ àti bá a ṣe ń kéde rẹ̀ bọ̀ fún wa láti oṣù tó lọ. àkọ́kọ́ o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run bá tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye àti làákàyè tó ní kí n máa fi ṣe ọmọ aráyé lóore. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa o Alhaji Lukman Ọláyíwọlá Mustapha èmi a máa ṣe ní ìwúre ní gbogbo ìgbà yìí pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa. bákan náà mo kí olóòtú mi tó ṣùṣe pé òní gíwá wa ní Sobi FM 101.9 ní ìlú Ìlọrin ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníjì àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bẹ́yìn náà iwájú báyìí ní ọ̀pẹ́ ibì tí ń ré sí. àwọn táwájọ wà lẹ́nu iṣẹ́ lálẹ́ mo kí yín o mo kí ẹnjìnà Ọláolú George bákan náà mo sì kí bíbí ire Ṣàádàtúkọ́ òní amójú ẹ̀rọ mi òun lọ lọ́wọ́ ọdán tí ó jẹ́ máa gbọ́ mi kétékété. bákan náà mo kí alákòóso ètò gbogbo tó ń jáde nílé iṣẹ́ wa Ṣéhù Jàbùlánì. ìwà gbàgbé àwọn èèyàn tó ṣe wípé àwọn ni alátìlẹyìn mi lílọ bíbọ̀ àwọn ní njó ṣeéṣe. mo kí yín o olóyè SB Bákàrè àwọn lájọ wà ní orí ètò ní ìjẹjọ tá a jọ ṣe àgbéyẹ̀wò ìtàn Ẹfúnṣetán Aníwúrà. bákan náà mo sì kí Alhaji Akeem mo dúpẹ́ o àtìlẹ́yìn ní gbogbo ìgbà ìgbàgbé yín Alhaji Engineer Moshood Akíndélé olórí ẹgbẹ́ ọmọ Ìbàdàn CCI nílùú Ìlọrin àpò ojúlọ́nà àjọ̀dún tá a sì láìpẹ́ mo kí yín Alhaji Maruf ọ̀rọ̀ orin èsì gbàgbé yín àáfàá Jimoh Babátúndé ìwáyànú nípàtẹ ọlọ́jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ní gbogbo ìgbà. bákan náà mo wá kí bàbá dáadáa Mọ́gàjí Abíọ́lá Arúlógún ní ilẹ̀ Ìbàdàn ìgbàgbé Mọ́gàjí Akéré bẹ́ẹ̀ sì ni ìgbàgbé Mọ́gàjí Olúgbòde pẹ̀lú. torí náà lẹ́ẹ̀kan sí ẹjẹ́ tó kú àbọ̀ sórí ètò tí a pè ní Orísun gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa aláfẹ́ yí oko ètò ìpadà kúrò ní ìtàn kó bọ́ sí Orísun àmọ́ àwọn abala méjèèjì abala àmọ̀dájú àti abala ìwádìí ìjìnlẹ̀ kò yí padà o èyí tí ètò yìí dálé lórí nù àmọ́ kó bá lè jẹ́ ìtẹ́wọ́gbà pàápàá tá a mọ̀ yí pé ìpínlẹ̀ Kwara wa tá a wà yìí oríṣiríṣi àwọn ẹ̀yà tá a ń bẹ ìlú ẹ̀yà púpọ̀ ni ìlú ìfẹ́ ni kó bá lè jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo wa la fi pè ní Orísun. pẹ̀lú àbínú níbí ni mọ́ àdéhìí tàbí lára pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀dá àbínú níbí ni. inú níbí ni mọ́ gbogbo ẹ̀dá àbínú níbí ni mọ́ àdéhìí tàbí lára pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀dá àbínú níbí ni mọ́. gbogbo ẹ̀dá àbínú níbí ni mọ́ àdéhìí tàbí lára pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀dá àbínú níbí ni mọ́. inú níbí ni mọ́ gbogbo ẹ̀dá àbínú níbí ni mọ́ àdéhìí tàbí lára pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀dá àbínú níbí ni mọ́. gbogbo ọgbọ́n pátá ni mo dá láti lè mọ wọ́n wà kó sẹ́yìn. gbogbo ọgbọ́n pátá ni ó máa dá. pátá ló máa dá. gbogbo ọgbọ́n pátá ló máa dá. láti lè mọ wọ́n wà kó sẹ́yìn. gbogbo ọgbọ́n pátá ló máa dá. gbogbo ọgbọ́n pátá ló máa dá. tó gbogbo ọwọ́ pátá ni wọ́n mọ̀ dá láti fọwọ́ aago sẹ́yìn àmọ́ mo jẹ́ òye wa o. iṣẹ́ tó lọ́ọ́ rán mi ni mò ń ṣe o ẹnìkan ò lè fọwọ́ aago ètò mi àbí olùkọ́ àgbà sílẹ̀ kò sí tó fa àsàmọ̀ ọ̀rọ̀ ẹni wípé bí mo ṣe parí ètò ní ìjẹjọ nígbò di ọjọ́ àlàrúbà tọ́lọ́ yún jẹjẹ ẹnìkan lára àwọn òṣìṣẹ́ wa wọ́n bá pè mí pé àwọn gba ìpè kan ìpè ẹnìkan fohùn ránṣẹ́ o ìpè kí wọ́n kìlọ̀ fún mi èmi ń ta fà sí òun o
tí n bá fẹ́ parun mo wá rẹ́rìn mo rẹ́rìn mo tún ẹ̀rín rí ipe àwọn olórí pípé ọlọ́pọlọ pípé ni wọ́n ń wá nílé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ èmi olùkọ́ àgbà ìyẹn gbọ́ ètò ẹnikẹ́ni àbí kí n wo àwòkọ́ṣe ètò ẹnikẹ́ni láti fi kọ́ṣe ètò mi lóòótọ́ o mo máa ń gbà fáwọn ará iwájú o kódà bí n bá rí ọmọdé tó ṣe pé Ọlọ́run fún ní mọ̀ màá mọ̀ kan sára sí i torí pé kí ni kò sẹ́ńtì mọ̀ nǹkan tán ṣùgbọ́n láti wá fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ pé kí wọ́n kìlọ̀ fún mi kí n má bàa parun iléeṣẹ́ rédíò wo ni wọ́n wà irú iṣẹ́ wo ló ń ṣe tó ṣe pé ọ̀mọ̀lànà òfin iṣẹ́ òfin ń bẹ nílùú o a sì ti kúrò láyé yí pé ìgbà kan tó ṣe yí pé ẹ mọ̀ dúnkokò mọ́ èèyàn àwọn tó ṣe pé wọ́n ti ẹ̀ ní yàrá ògùn tí wọ́n ní sí gìdínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn dà lónìí kí ni ilé ayé bọ́ ọba ló lè pàpọ̀ lójúgun síbẹ̀ lọ́mọ rẹ̀ sì lè pa bí ìmọ̀ ìgbé ètò rẹ̀ rí kí ló wá di pé à ń fohùn síra wa àkọ́kọ́ ó jẹ́ ọ̀rọ̀ àlùfàǹsá gbà kọ́ sọ pé èèyàn parun Ọlọ́run nìkan ló lè pààyàn run tẹ́bá sọ pé nǹkan parun wípé wọ́n fẹ́ po odidi ìlú kan run nù sọ fẹ́ pa mẹ́run tọmọtọmọ tẹbí tará ni lórí kíni torí náà ẹ̀yà aláṣẹ iléeṣẹ́ wa àwọn òṣìṣẹ́ aláàbò sì ń gbọ́ ìjọba sì ń gbọ́ pẹ̀lú kí la gbé kí la jù lórí kíni ó pé o kódà nígbà pé wọ́n sì pe ẹlẹ́rìí sí gan ẹ wá gbọ́ o ìmọ̀ àmọ́ máa fi ń dán ọ lójú o iṣẹ́ tọ́lọ̀ ń rè mí lèmi ń ṣe èmi ò sì wá orogún òwò pé ojú ọ̀run tó ẹyẹ fò láì farakanra pé tí mo máa ń sọ ni pé mi ì ṣe òpà àlọ́ ní bá ń bí ọ nínú ẹ jẹ́ káwa náà mójútó sẹ́ èmi ọ̀ wá láti wá pa àlọ́ ìwádìí ìjìnlẹ̀ kí n dẹ̀ ṣiṣẹ́ ìwádìí kí n yànnà náà tàn ní ọ̀nà tó ṣe yí pé yọ́ gbà sọmọ aráyé lórí ẹgẹ́ bọ́lọ̀ ń ṣe rán mi ni àkọ́kọ́ èyí wá sẹ́ńtẹ̀ yẹn ń dún kùkù lajà mọ́ tó ọ̀bá wa lọ mọ̀ lọ béèrè ó rí tí n bá bẹ̀rẹ̀ ètò èéjúbà sóhun èéjúbà jẹ́ lẹ́yìn Ọlọ́run ọba nìkan torí pé kí ni ọmọ àfa tààràtààrà ni mí ní ọdún 1958 nígbà bàbá wa Ìdásàlá tí wá sí gbòòrò ilẹ̀ Ìbàdàn tó ọ̀bá mọ̀ lọ béèrè tán bàbá wà ní usage wọ́n wá gba ìtọ́jú wọ́n wá dá wọn lẹ̀ bí ìjẹta pé kí wọ́n máa lọ bàbá wa láwọn ò tí ì lè lọ yìí pé àwọn fẹ́ dúró pé àlejò kan ń bọ̀ táwọn fẹ́ sìn sọ́nà nígbà wá dijọ́ kẹta gangan wá ní bàbá wa àfáà mọ́ta làbàdàn kú ní ọdún 1958 bàbá wọn bá wá di pé wọ́n fẹ́ sin bàbá wọ́n gbé bàbá sínú sàárè wọ́n fẹ́ da èèpẹ̀ bò bàbá Ìdásọ̀lá tí wá bàbá wa ní pé ẹ dúró ẹ má ti da èèpẹ̀ bò wọ́n fi etí ọ̀tún mọ́ sàárè lẹ́ẹ̀kínní wọ́n fi etí òsì mọ́ sàárè lẹ́ẹ̀kejì bàbá wa náwó òkè láàrin gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo Ìbàdàn tó wá torí pé ẹ lọ béèrè tẹ̀ dáadáa àfáà mọ́tàlá nílẹ̀ Ìbàdàn bàbá ní àfáà mọ́tàlá bá wa Ìdásọ̀lá tí wọ́n wíbẹ̀ pé nínú àwọn ẹni Ọlọ́run mẹ́fà mo wà líyè Ọlọ́run mẹ́fà tí ń bẹ nígboro Ìbàdàn ìkan kú ó kú 5 sọ gbọ́ dáadáa o kọ́ lè mọ̀ pé ẹ̀jẹ̀ ẹni Ọlọ́run ló bí wa gbogbo àwọn àgbààgbà tó sì mọ bàbá wa Ìdásọ̀lá tí wọ́n mọ̀ pé wà líyè Ọlọ́run tààràtàrà ni bàbá wa Ìdásọ̀lá tí kó o lè mọ ibi tẹ́ ẹ ti bí mi bó ṣe nínú ọmọ ẹni Ọlọ́run ni mí torí náà o inú ilé tí ò lè parun nílé àwọn àfáà wà. tó ẹ wá kó àbọ̀ padà sí abala àmọ̀dájú kò lè mọ̀mọ́ wáyé bẹ́ẹ̀ mo sì dúpẹ́ fẹ̀yìn èèyàn fún àtìlẹ́yìn yín àti kí tó ni àti ìmọ̀ràn àti àdúrà yín tẹ́ fi ń tì mí lẹ́yìn torí pé mò ń rí gbígbàdúrà yín lílọ bíbọ̀ àmì èéjókòó ìtàkọ́lé wa ń bá èmi lèmi ń wátẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ní abala àmọ̀dájú wa tòní ní tí mo fẹ́ yànnà náà yìí iná ní máa wí àbí òwe àbí ọ̀rọ̀ tá a máa sọ yìí pé èké dáyé àṣà dé àpò mù èké dáyé àṣà dápò mù gẹ́gẹ́ bí tí bàbá wa Ṣùpọ̀ kò sé máa ní àgbà nínú àwọn ohun tó mọ òwe sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́lọ̀ bá wa fi orí jì bàbá ní kò rí bẹ́ẹ̀ o wípé kèé ṣe èké dáyé àṣà dé àpò mù ni Yorùbá máa ń sọ pé kìí ṣe pé àṣà dápò mù nítorí Yorùbá máa sọ ni pé èké dáyé àṣà di àpò mu ẹ̀wá já tu tàbá ní èké dáyé àṣà dápò mù kò sí ìlú tó yẹ kí àṣà ò tẹ̀ tí kọ́kọ́ gbajúmọ̀ ju ìlú àpòmù lọ torí pé ọjà tó ta àpòmù sì ń bẹ nílùú àpòmùdò ní ọjà àṣẹ̀ǹbáyé tó ṣe pé bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ti máa wá ná ọjà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ni ìjà àṣẹlẹ̀ ni torí náà kò sí ìkankan tí ń bẹ ní ọjà ìlú kan tí ò ní sí lọ́jà àpòmù ilẹ̀ Yorùbá ni kí la fẹ́ yọyẹ́ ti àpòmù sí. ẹlẹ́ẹ̀kejì táwa wá ní pé èké dáyé àṣà dápòmù
ìnìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ayédèrú àṣà torí àṣà ewé àṣà ń bẹ ewé tábà wọn máa fi ṣe ọwọ́ àdìrí pé ìtẹ́ bá ṣe tó bá jẹ́ ojúdá wọ́n bá ti fi sí orí ahọ́n yóò dùn lẹ́nu dáadáa ni ìtọ́wọ́ wá jẹ́ pé kìí ṣe ojúdá tẹ bá ti fi sí orí ahọ́n ǹjẹ́ ó fi wá máa yọ ìtọ́ ni wọ́n máa fi wá máa pò ó tọ́ wọ́n fi máa pò lẹ́nu kọ́ba àlè yọ wọn sọ pé èké dáyé àṣà wá di àpò mu pé à ń pò mu lẹ́nu òní bákan náà sì ni bàbá wa olóyè SB Bakari àwọn náà tún yànnà náà tọjọ mọ́ bẹ́ẹ̀ nínú òwe wọn bó ṣe nínú lábala àmọ̀dájú. ní abala ìwádìí ìjìnlẹ̀ wa tòní ètò wa fẹ́ ká jókòó ẹjẹ́ á tún pe ọmọdé ẹjẹ́ á pe àgbà ẹjẹ́ á pàrọ́rọ́ ẹjẹ́ á dóyìn ká rédíò wa ká tún wọ́n gbọ́ tòótọ́ iléeṣẹ́ wa ò Sóbíò FM 101.9 tún gbé tòótọ́ dé nílùú Ìlọrin o. ìtàn tí mo fẹ́ sọ lónìí ẹni tí ó bá gbọ́ yóò dùn púpọ̀ àmọ́ ìtàn tí mo fẹ́ sọ yìí ó wá lè jẹ́ pé ọ̀sẹ̀ 2 sí 3 sí 4 àbí 5 ni ó gbà mí ó ṣeéṣe ká má parí ẹ̀ lọ́dún yìí o kó ṣe pé a sọ wọ̀dún tí ń bọ̀ ni kò sì dájú wípé ìtàn yìí gan lè parí nínú oṣù kínní ọdún àmọ́ tí n bá gé pépèpé torí kọ́mẹ́dì pò ní ọgbà wá lásìkò ó lè parí ìtàn tí mo fẹ́ sọ yìí yóò ti máa jẹ́ pé ìtàn tó pọ̀lọpọ̀ yóò ti máa gbọ́ ní tá Ààrẹ Ọ̀nà Kakanfò kan mo fẹ́ sọ nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa wò pé Ààrẹ Ọ̀nà Kakanfò wo àbí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò látòsà Ìbàdàn àbí ti Àfọ̀njá àbí ti Kúrúnmí àbí ti Òjó àbí ti Abíọ́lá àbí ti Akíntọ́lá ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò wo mo fẹ́ sọ kò sí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò méjì tí mo fẹ́ jọ ju ti Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ti ìlú Ìjàyè ẹ wá kọ́gbọ́n ẹ tún wá kẹ́kọ̀ọ́ ẹ wá mọmi ọgbọ́n iléeṣẹ́ ti wá dé mo yàtọ̀ pátápátá nú àwọn ọ̀pọ̀ àlọ́ onítàn oníwádìí ìjìnlẹ̀ ní mi tó ṣe yí pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fi sẹ́ràn mi. tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn nílẹ̀ Yorùbá ìkànnì Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tá a bá ń sọ̀rọ̀ nípa alágbára ìkànnì Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó rànà tó sì mọ ààtò nílẹ̀ Yorùbá ìkànnì Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí àkọ́kọ́ àwọn èèyàn máa ń ṣe àṣìṣe nípa ọ̀rọ̀ Kúrúnmí ẹnìkan ti ẹ̀ sọ́rí ó ní ìtumọ̀ Kúrúnmí ni yí pé nígbà àwọn bíi tán ẹranko ikún ìyá rẹ̀ bá tó bí dípò kí wọ́n fi bí ibi ọmọ wọ́n bá tó bí ikún mọ́ ẹranko ikún wọn fẹ́ pè ní Kúrúnmí àlọ́ lèyún kò rí bẹ́ẹ̀ o mo sọ òmọlẹ́mì èsè òpà àlọ́ mo dé lòdì ìmọ́lẹ̀ mo dé o bọ̀bá lọ jẹ́ pìtàpìtàn àbí sọ̀rọ̀sọ̀rọ̀ ní ó nípa àtẹ́lẹ̀ Yorùbá mo yàtọ̀ sí ọ o nítorí náà kí ni ìtumọ̀ Kúrúnmí ókọ àbíkú ni Kúrúnmí ìkúrun imí ìbẹ nínú ìwé Rev. Samuel Johnson bẹ́ẹ̀ mo sì ṣe ìwádìí mi mo dé Ìjàyè Kùkúdì mo dé Ìjàyè Kúrúnmí mo sì dé àgọ́ Ìjàyè ní ìlú Abẹ́òkúta mo ṣèwádìí torí pé ìtàkàdẹ́mi ọba sọ ìwádìí ó ti lọ rẹpẹtẹ ń sì yànnà náà àwọn nǹkan torí náà ìtumọ̀ Kúrúnmí ni pé ìkúrunmí orúkọ àbíkú ni a máa ń pè wọ́n ní ìgbẹ́kọ̀yí ikúkọ̀yí ìkúrunmí pé àkìtẹ̀tẹ̀ máa ń sin sí tẹ́lẹ̀ iná fi pè ní orúkọ Kúrúnmí. tí ọ̀rọ̀ Kúrúnmí ò fi lè yé wa ìlọ́wù ti gbòǹgbò lásìkò tí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin gbéṣẹ̀ tán ẹni tó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní Òjó àwọn èèyàn máa ní Òjó Amepo olójoyè Ààrẹ Ọ̀nà Kakanfò ọlágbára ó gbóyà bí ọ̀gá rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá kò wá sí ìlú míì tó náà wá ń gbógun tì ẹni wípé gbogbo àwọn ìlú tó ti gba òmìnira kúrò lábẹ́ Aláàfin Ọ̀yọ́ òun ó gba àwọn ìlú yìí padà báyìí ló ṣe gbé ogun ńlá ó gba Ìwàré ó gba Òkìtì ó gba Ìjẹ̀rú ó gba Kòtó ó sì gba Ìjàbẹ́ tó fogun gbà wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú pàápàá àwọn bíi Ìjàbẹ́ wọ́n ti wà lábẹ́ Ìlọrin rí ṣé Ìlọrin wà á máa wò kí wọ́n máa gba àwọn ìlú tó ti wà lábẹ́ wọn báyìí ni ogun ńlá ṣe bẹ̀rẹ̀ láàrin Ọ̀nà Kakanfò Òjó àti Ìlọrin. ṣùgbọ́n kíní kan mo wá tó fẹ́ ká mọ̀ lásìkò tí Òjó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ǹjẹ́ ẹ mọ̀ yìí pé Ààrẹ Ọ̀nà Kakanfò pé méjì nílẹ̀ Yorùbá Ẹdùn òun náà tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wà rújurùju àmọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó yìí ọlágbára ó sì lẹ́nu ó sì láwọn akọnilẹ́gbẹ̀ẹ́ púpọ̀ àwọn wọ̀nyí ni wọ́n wá ń ja ogun fún lásìkò táwa wì ní àwọn Ìlọrin lábẹ́ bàbá wa Abdulsalami wá ní wọ́n lọ dúró ti ìlú tá ń pè ní Òjòǹgbòdú
ẹ lọ dúró tì ìlú yóò jìnnà sí àgọ́ ọ̀já tó wà pàwá di Ọ̀yọ́ lónìí ibẹ̀ gangan ní bàbá wa Àtìbà ibẹ̀ gangan lọ́kọ́ dúró sí kó tó wá lọ sí àgọ́ ọ̀já báyìí ni àwọn Ìlọrin ṣe lè dúró tì wọ́n lọ́rùn àmọ́ àwọn akọni kan wá ń bẹ ọmọlẹ́yìn alágbára Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó ni nínú wọn láti rẹ́ nìkan tá à ń pè ní Dádò láti ti rí Adékànbí Ṣóńṣó Dẹ́sẹ̀ àti Lágbàyí àti Kúrúnmí náà ń bẹ pẹ̀lú wọn àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni àwọn wọ̀nyí lọ́wọ́ aná lọ yí pé tó ẹ lọ dúró ti ìlú yìí o ẹ má ṣe jẹ́ kí ogun Ìlọrin kó gbàbẹ̀ torí tí ń bá sọ bẹ́ẹ̀ àlè mọ bí tí Kúrúnmí ti ń bọ̀ gbogbo àwọn tá a wí ẹ̀yà Ọ̀yọ́ àwọn ìran ẹ̀yà Ọ̀yọ́ orílẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jáde àmọ́ ogun Ìlọrin gba gbogbo ìlú wọn iná ṣe kóra wọn jọ lábẹ́ ẹnìkan tá à ń pè ní Òjó Ààrẹ Ọ̀nà Kakanfò. àwọn akọni wọ̀nyí jóyè Ìlọrin wípé àwọn ń bẹ lílé o lákọlà wọ́n sì ń bẹ bí àbà wọn ò jẹ́ wọ́n kó ìlú Òjòǹgbòdú torí pé wọ́n dúró tì wọ́n lásìkò ìgbà náà ni àwọn Ìlọrin tún kó ogun lọ sí ìlú kan pàtàkì Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó tó rán Ayọ̀ lọ síbẹ̀ Ayọ̀ yìí wá ní ó pàwá di baálẹ̀ ìlú Abèèmọ̀ báyìí ni ogun ṣe ń lọ lọ́tún tó ń lọ lọ́sì ẹnìkan kò lè ríra wọn sẹ́. àmọ́ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ olówó fa ìtàn tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. kí náà ni ìṣẹ̀lẹ̀ náà ni wípé ọjọ́ ti pẹ́ ó ti ń lọ bí ọdún kan tí àwọn akọni ti lọ sójú ogun. Ààrẹ Ọ̀nà Kakanfò gbúrò àwọn ọmọ ogun rẹ̀ ó bá pè nínú àwọn ẹ̀ṣọ́ rẹ̀. mo sì jó ìwà yìí pé Ààrẹ Ọ̀nà Kakanfò ló lórí ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́. ẹ jẹ́ àti ẹ̀tọ́ pàṣẹ àwọn ọmọ ogun lọ bóyá àgbúrò wọn báyìí ló ṣe jáde ó kó àwọn ẹ̀ṣọ́ ogun péré oko lẹ́yìn pé kó wọ́n tọpa wọn lọ kó wọ́n ọmọ bójú ogun ṣe nígbà tí ò gbóníṣẹ́ nígbà tí ó débì kan bá ń sinmi ibi tó ti wá ń sinmi lọ́wọ́ àwọn Ìlọrin tí wọ́n ṣe pé àwọn lọ sí odò wọ́n lọ pọnmi àbí wọ́n lọ wá jíjẹ ni ní ọ̀nà àgọ́ ọ̀jà wọ́n wá ń darí bọ̀ báyìí wọ́n ṣe rí Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó níbi tó bá sí lábẹ́ igi ọkùnrin yìí rè olórin wọn tọ́ra wọn wá rè wọ́n ya bò ó gẹ́gẹ́ bí ìwé Reverend Samuel Johnson ti sọ ibẹ̀ ló parí sáà rẹ̀ sí. nígbà wọn wá pátá wọn wá ránṣẹ́ lọ nígbà oníjọ́ kejì wọn wá ránṣẹ́ lọ wọn wá lọ pèpè sí àgọ́ ogun àwọn Ọ̀yọ́ àwọn ọmọlẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó pé tó kí ni ìjà tẹ́ ẹ̀ ń jà dáàmú fẹ̀mí ṣòfò lọ́tún lọ́sì. ẹ já ṣe ètò àlàáfíà tó ní pé ọ̀gá yín tọ́nà yín wá ó ti bógun lọ báyìí wọ́n ṣe dorí ọ̀gá àwọn àtọwọ́ rẹ̀ sí pé ẹ wò ó ta ní. nígbà wọn rí bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ nìkan nínú wọn à ń pè ní Dádò yìí lágbára kíkanjú ni àtàdé kan ń bí ó ní ó wá pe àwọn Ọ̀yọ́ pé ẹjẹ́ á ṣe ìpàdé nígbà wọn lọ ṣèpàdé ṣé ká máa jà lọ ni àbí ká juwọ́lẹ̀ fáwọn Ìlọrin ibẹ̀ lè Kúrúnmí ti wá ní pé ẹ wá o tá a bá lè juwọ́lẹ̀ àjẹpọ̀jò ni wá ẹjẹ́ á máa jà lọ àwọn kan yarí pé a lè jà lọ ẹ tọ́ra wa wá tá a lọ bàbọ̀ fún náà ló ti bógun lọ yìí ọ̀dà ẹjẹ́ wá fohùn ránṣẹ́ fáwọn Ìlọrin pé Ìlọrin ẹ múra lẹ̀ o ogun tẹ́ ẹ̀ jà rí nítorí ẹ ti dé tẹ ti dáyé ẹ jà ẹ mọ̀ yìí pé akọni ju akọni lọ kódà níbi tá a bá yí jáde á lè yí wọlú Ìlọrin á tún lè yí jìnnàjìnnà tẹfẹ́tẹfẹ́ sílùú Ìlọrin ṣé wọ́n gbàgbàjà bíbire mò ń bọ̀. òde ló di mọ́lẹ̀ o òde ló di mọ́lẹ̀ o Laji Abbas òde ló di mọ́lẹ̀ o ayé ti gbọ́tàn yíyàtọ̀ òde ló di mọ́lẹ̀ o òde ló di mọ́lẹ̀ o òde ló di mọ́lẹ̀ o Laji Abbas òde ló di mọ́lẹ̀ o ayé ti gbọ́tàn yíyàtọ̀ òde ló di mọ́lẹ̀ o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti sọ fún wa wípé àwọn nǹkan mímu tútù wà lọ́dọ̀ ìyá Ìbàdàn Cool Sport tó bá sì jẹ́ ẹja tútù bọ̀kọ̀tọ̀ pọ̀mọ́ tó mu ata mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje tó fi mọ́ chicken àti turkey wọ́n tún máa ń dáná fún ayẹyẹ oríṣiríṣi ẹ kàn sí wa ní ẹ̀gbẹ́ Tipa Garage àdójúkọ Ọmọ Òró Express Ìta Àlàmú Ìlọrin tàbí kí ẹ pè ìyá Ìbàdàn lórí 08032486833 tàbí 08079827397 ẹ ṣé o. tó bó ṣe nínú ẹ bá wa kàn sí ìyá Ìbàdàn lẹ́yìn iṣẹ́ ó yẹ ká lè jẹ̀gbádùn ara wa ká jẹun tó dáa sínú tó bó ṣe nínú. tó gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ nígbà tí àwọn Ìlọrin gbọ́ yí pé àwọn Ọ̀yọ́ ń lérí ogun Dáúdò pẹ̀lú Kúrúnmí àtàdé kan bí ń lérí àti Ṣóṣó wọ́n wá wò yí pé àwọn náà lọ túnra mú báyìí wọ́n ti lọ túnra mú wọ́n tún wá ránṣẹ́ ogun lálọ́ Ìlọrin àmọ́ ń gbà lẹ́jọ́ kejì ó fi mọ́ sẹ́sọ pé ètèlógún jíjà mọ̀sálà mọ iye ọkùnrin lójú ogun Dáúdò ti kó gbogbo èèyàn wọ́n ti sá lọ tẹfẹ́tẹfẹ́ nígbà lẹ́jọ́ kejì ọmọ
àwọn ìlọrin retí kí wọ́n jáde wá jà àwọn ò rí wọn ọjọ́ kejì àbí wọ́n fẹ́ lù ètò ogun ni ọjọ́ kẹta ọjọ́ kẹrin gbọ̀dọ̀ ọjọ́ karùn-ún tí wọ́n wọ̀lú ìlú wọ́n ti bá pé ìlú ti di ahóró báyìí ni wọ́n ṣe sá lọ tí wọ́n sì fi ìlú tí ààrẹ wọn rán wọn lọ tí wọ́n fi lẹ̀ àmọ́ bọ́ wá lọ gẹ́gẹ́ bí àwọn àgbò òpìtàn ṣe sọ fún wa ìlú kan tí wọ́n sá lọ là ń pè ní ìka ọ̀dàn ní ìlú tí wọ́n sá lọ ìka ọ̀dàn ń bẹ láàrin agbede méjì ìlú ìbàdàn àti ìlú ìjàyè ṣẹ́rí àti ìka ọ̀dàn yìí àti ìjàyè àti ìbàdàn ìlú ẹ̀gbá ni níjọ́un ìlú ẹ̀gbá ni dáadáa tí ò sí tó rújú ń bẹ ìlú ẹ̀gbá ni orílẹ̀ ẹ̀gbá ẹni torí pé tó ti bá fẹ́ sọ ìtàn ẹ̀gbá àbí tó ogun òwu ní ti yànnà náà dáadáa fún wa nígbà wọ́n débẹ̀ wọ́n kí wọn káàbọ̀ àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n gbalé lọ́wọ́ àwọn onílé gbogbo aya àwọn àlè àwọn onílé wọ́n sọdọ̀ aya wọn àwọn ọmọbìnrin wọn wọ́n sọdọ̀ ọmọ ìyàwó wọn gbogbo oko wọn wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n kinní kan wà ń bẹ pẹ̀lú Dáúdò kò ní ìgbẹ́kẹ̀lé nínú àtòlú bí òṣèṣe ogun gbogbo nígbà wọn jẹ láàrin oṣù 4 sí 6 wọn jẹ oko ìlú yìí tán tí ò sí nǹkan kan mọ́ tọ́wádìí wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nawọ́ sùmọ̀mí sí oko ìjàyè wọn ò lè lọ sọ́nà Ìbàdàn torí pé wọ́n mọ̀ pé àwọn kìnnú àwọn ẹ̀hànnà bíi tiwọn náà ń bẹ ń bẹ ṣùgbọ́n ńgbà náà ìjàyè sì ń bẹ ní ìjàyè àwọn Ẹ̀gbá bẹ́ẹ̀ wọ́n ṣe lọ ń fi oko ìjàyè jẹ táwọn ìjàyè ó jáde sí wọn pé ẹ lè máa wá kórè oko wa tẹ́ ẹ̀ bá wa gbìn wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn fa wàhálà láàrin ara wọn. nígbà tí wàhálà yìí pọ̀ tẹ́mi àwọn ará ìjàyè ò lè gbé mọ́ wọ́n ránṣẹ́ ogun ńlá lọ padà sí àárín ìgboro láyé ni wọ́n ṣe gbé ogun tì wọ́n. nígbà Dáúdò gbọ́ táwọn ọmọ rẹ̀ ránṣẹ́ dé pé tó bàbá o ẹ wá gbà wá o àwọn ìjàyè ti gbógun sí wá o. Kúrúnmí pe Dáúdò yìí pé bàbá ẹ méjì abájáyè jà àfárá ni wọ́n lóòótọ́ ìta àgbìn àwọn wọn lóko wọn tá à ń kó jẹ. Dáúdò ní ẹ̀yin ojo ẹ̀yin oníranù ẹ̀yin ọ̀lẹ yìí ẹ̀ ń bẹ̀rù ogun ẹ̀ ń bẹ̀rù àbí ọ̀dà ò bẹ́ẹ̀ bá lọ èmi nìkan lọ kojú wọn. Báyìí ni Dáúdò ṣe gbéra tó sì forí lọ́nà ìjàyè pẹ̀lú àwọn ọmọ ogun tiẹ̀ nìkan ó sì bá àwọn ìjàyè jà wọ́n dúró tì àmọ́ gbà táwọn ìjàyè rí pé apá àwọn ọ̀ka wọ́n sá tefétefé. Báyìí ni àwọn ará ìjàyè ṣe fi ìlú ìjàyè lẹ̀ o tí wọ́n sì sá lọ tí Dáúdò sì gba ìlú ìjàyè lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n gba ìlú yìí tán ni Dáúdò wá lọ ránṣẹ́ sí ẹ̀yin ojo Kúrúnmí ẹ̀ máa bọ̀ torí kò sí ìkankan ní kàọ̀dẹ́ tẹ́ wà mọ́ ẹ̀ máa bẹ wá sọ bí ìdílé. Báyìí ni wọ́n ṣe gba ìjàyè lọ́wọ́ àwọn onílé bí ìjàyè ṣe di ìjàyè Ọ̀yọ́ nì. ṣùgbọ́n Dáúdò bá a ṣe sọ fún wa kò sí tí máa wù ú jà ju ogun lọ ní àkàkọ́ tó sinmi nílùú ìjàyè. Kúrúnmí bẹ̀rẹ̀ sí ní bá àwọn tó kówó àwọn ọmọ Ọ̀yọ́ lẹ́yìn yìí pé ẹjẹ́ aṣọ bí ìdílé ká máa dáko wọ́n dáko wọ́n ṣiṣẹ́ ọ̀nà àmọ́ ti Dáúdò ìbọn ní sá lójoojúmọ́ láì ṣe pógun wọ̀lú yóò pàṣẹ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ọyẹ ẹ̀rọ àgbá yóò di kàù kàù kàù. Kúrúnmí kìlọ̀ fún àtàwọn èèyàn yìí pé bàbá láì ṣe pógun wà tẹ́ ẹ̀ ń yìnbọn Dáúdò ní kíni gbogbo àwọn oko ìkókó tẹ̀ ń dáta ní ọ̀jẹ́. Wàhálà yìí wá pọ̀ lójoojúmọ́ kò sẹ́ni tó kojú Dáúdò torí pé alágbára ni. nígbà ọ̀yá inú bí Kúrúnmí pé àwọn èèyàn yìí pé ẹ̀kan náà lọmọkùnrin kú ọyẹ ẹja kojú rẹ̀. Báyìí ni ó ṣe gbé ogun ńlá tí wọ́n sì bẹ̀rẹ̀ ìjà gboro tí wọ́n lé Dáúdò tefetefe wọ́n lé kúrò láàrin ìgboro. bí àkóso ìlú ṣe bọ́ sí ọwọ́ Kúrúnmí nì kéde Kakanfò ńgbà náà o mo fẹ́ ká máa dé o torí pé mo fẹ́ wù tí gbòǹgbò kọ́rọ̀ ọba àlejò wa torí ẹ̀kọ́ pọ̀ nínú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí mo fẹ́ sọ. bọ́ ọba jẹ́ alágbára bọ́ ọba jẹ́ olórí iléeṣẹ́ bí ọba jẹ́ ọlọ́rọ̀ máa rántí ìpìlẹ̀ rẹ torí pọ̀pọ̀lọpọ̀ gbàtẹ́ bá dókè tán wọ́n ti gbàgbé ìpìlẹ̀ mo sì yájú sí ẹni tó jù ọ lọ kọ́ ọ rántí pé ẹni tó bá ju ni lọ ó lè ju nínú. ìwọ náà má wàá ṣe mọ́tòmọ́tò kò sí rú mi torí pé àwọn ọmọ kan ń bẹ o wọ́n ń bọ̀ lọ́la tó ṣe yí pé tọ́wọ́ náà ṣe láàjẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá dé tán á tún máa wò ní wípé àsáwọ̀ ọ̀sán kankan ní sáà tiwa bó ṣe jẹ́ pé àwọn kan ti gba wájú tiwa o ẹ̀ ń bá fẹ́ kọ́ gbà fún onígbà bẹ́ẹ̀ yọ̀bà sí gbà fún onígbà yóò di àlùmọ́gbà ni bọ́lọ̀ ń ṣe ń ṣètò rẹ̀ nu. nígbà wọn lé Dáúdò jáde kúrò nílùú ìlú kan ni Dáúdò kọ́kọ́ lọ sí ìlú Ìwàrè nígbà ó yá ó fodò Ògùn
ó sì gba ìlú kan lọ tá à ń pè ní Tọbalógbó mo sì ń padà bọ̀ ní Tọbalógbó nígbà tí ìlú wa bọ́ sọ́wọ́ Kúrúnmí wá ṣe ètò ìlú ẹ wá o ẹja sọ ìlú ìdílé ni o ká sì sọ ìlú ìdí ìlú ìfọ̀kànbalẹ̀ ká sì sọ ìlú ìdí ìlú àwọn alágbára bí ó ṣe pé àwọn alágbára níbẹ̀ nìbàdàn káwa náà máa pèpè fún àwọn alágbára káwọn náà wá kún wa ká sì mú iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa nígbà Dáúdò tó wá dé ìlú Tọbalógbó tí àwọn ará Tọbalógbó ti gbọ́ wípé tó akọni ńlá ni tí wọ́n lékòó òòlù wọ́n jáde wọ́n lọ kí wọ́n kó jíjẹ wọ́n kó mímu bẹ́ẹ̀ ni Dáúdò jókòó lórí àpèrè tí ń wò wọ́n nígbà tí àwọn ọba ti baálẹ̀ àti àwọn ìjòyè dọ̀bálẹ̀ ó pàṣẹ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé dáná sun wọ́n báyìí ni wọ́n ṣe dáná ìbọn bù wọ́n tí wọ́n sì pa wọ́n Dáúdò sì gba ìlú wọn ọsọbẹ̀dílé àmọ́ gẹ́gẹ́ bí àwọn ògbóòpìtàn ṣe sọ wọ́n ní kò sí tí máa wu Dáúdò bíi kọ́sà àti kó nǹkan ìkógun báyìí ló ń ṣe kúrò ní Tọbalógbó ó sì tún gba ìlú Àbòrẹ́rìn lọ ó dúró ní Àbòrẹ́rìn yìí pẹ́ díẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n mọ níbi irinwó tá a bá sọ pé irinwó nílẹ̀ Yorùbá 400 ní jẹ́ bẹ́ẹ̀ ńlá tẹ bí àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n bá débẹ̀ torí pé akọni ni tó gbá àwọn èsìn ọ̀kọ́ kú. báyìí ni Dáúdò ṣe sọra rẹ̀ di ẹ̀rù jẹ̀jẹ̀ tó sì ń gbésùn mọ̀mí kí gbogbo ilẹ̀ àwọn ilẹ̀ òkè Ògùn ní àti ilẹ̀ Ẹ̀gbá ni báyìí ló ṣe ń gbésùn mọ̀mí. àmọ́ gbòdì sáà kan ọ̀rẹ́ rẹ̀ Ọ̀ṣun ọlọ́sẹ̀ pé ní ilẹ̀ Ìbàdàn yìí pé àwọn bẹ́ẹ̀ lóògùn Ẹ̀gbá kọ́ tẹ̀ láwọn lọ Dáúdò gbá ó sì gbà báyìí ló ṣe bá Ọ̀ṣun lọ sí odò Ẹ̀gbá ní ogun Oníyẹ̀fun nígbà wọ́n dèlù Oníyẹ̀fun táwọn Ẹ̀gbá gbọ́ wọ́n kóra wọn jọ látàbẹ́kúta láti wá gba Oníyẹ̀fun sílẹ̀ ibẹ̀ ni ọṣẹ́ ńlá ti ṣe Dáúdò tó ṣe yí pé ọjà jẹ Ọ̀ṣun kú lógun yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí ìyàwó àtọmọ Dáúdò làwọn Ẹ̀gbá kó lẹ́rú nígbà tí wọ́n ń sá lọ báyìí ni Dáúdò ṣe wà ní Kolombo ó wá bẹ̀rẹ̀ sí ní lọ láti ibìkan síbìkan ó padà sí Ìbàdàn nígbà tí ọ̀ṣọ́sùn ń bàdàn mọ́ kò sẹ́nì kankan tó fojú jọ àsìkò táwa wí ọlá àti ògo àti òkìkí Kúrúnmí ti bẹ̀rẹ̀ sí ní búyọ Dáúdò wá wòye pé kí lòun ó ṣe òun padà sí ìlú tó ṣe pé òun lòún kó àwọn akọni lọ ṣé àgbàgbé ìlú tí ọ̀fẹ́ kọjá ìlú tó ń yìnbọn sí lójoojúmọ́ nígbà tí ó padà wọlé Kúrúnmí ti jẹ́ baálẹ̀ àkọ́kọ́ ti Ìjàyè wọ́n ti gbà lọ́wọ́ àwọn Kùkúdì ìgbà ó ti kúrò níjàyè Ẹ̀gbá ó ń jẹ́ Ìjàyè Kúrúnmí torí pé kàkà kí Dáúdò gbà kó sọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí baálẹ̀ Ìjàyè àkọ́kọ́ wọ́n lé jáde kílé kan mo sì fẹ́ ká mọ̀ nígbà bá fẹ́ sọ ìtàn Mọ́yẹ̀ Ìbàdàn bí ẹ ṣe lé Dáúdò yìí jáde náà wọ́n ṣe lé Mọ́yẹ̀ baálẹ̀ Ìbàdàn nígbà táwọn náà fogun gbà á bẹ́ẹ̀ náà wọ́n ṣe lé òun náà jáde kí ló dé tó pé tàmọ́ túnra rẹ̀ sọ pé ó padà débẹ̀ ọba Kúrúnmí pé ọlá Kúrúnmí ti pọ̀ gẹ́gẹ́ bí àwọn àgbòkúta ti ẹ̀ sọ gan wọ́n lágídí la fi rí èèyàn 50 tó bá wọ ìlú Ìjàyè padà àwọn kan lé èèyàn 14 péré ló ti ẹ̀ kó wọ̀ Ìjàyè báyìí ni Dáúdò ṣe wá o tó wá dà gẹ́gẹ́ bí ọmọ ilé nílùú tó ti ń jẹ́ olórí mo ní ẹ̀kọ́ ń bẹ o ẹ̀kọ́ gbọ́ o ẹ̀kẹ́kọ̀ọ́. Dáúdò jókòó jẹ́ ọjà ń pátá ó ọmọ rẹ̀ fi orí mẹ́yìn ìyá rẹ̀ àmọ́ gbogbo ìgbà tí Kúrúnmí bá ti ń rí nínú bí Kúrúnmí pàápàá ń gbọ́ èyí tó ṣe sí ọba ìlú ti Tọbalógbó ó sì wá ya ọ̀dájú èèyàn fẹ́ wá kí ọ kó kí ọ káàbọ̀ ọbọ̀ kó ń jẹ wá òníwọ̀n pa wọ́n pàkúpa nígbà òdi ọjọ́ kan àìwá wo nǹkan àní ká ṣọ́ra o gbogbo your excellence my ọ̀gá my boss ẹ̀já ṣọ́ra kárẹ́tì wípé ọlọ́run ọba nìkan lọ́ba tí kì í kú ọba tí kì í sípò padà ọba tí agbára rẹ̀ sá ọba láíláí ọlọ́run sì ń wò sí àwa ẹ̀dá ká má sọ̀rọ̀ ju ẹnu lọ má ṣe mọ́tòmọ́tò má sọ pé àfẹ̀mí nígbà tẹ́ ẹ̀ sọ lọ́hùn má sọ pé ọ̀pá odidi èèyàn run ìgbà ni wọ́n ti ẹ̀ pẹ̀lẹ́ kéé pàwọ́ tó Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ránṣẹ́ pé Dáúdò lọ́jọ́ kan ibi tó dọ̀bálẹ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ní ọyá ẹ̀dẹ́lẹ̀ bọ̀bọ̀ tọmọtọmọ báyìí náà wọ́n ṣe pa òun náà ètò náà ṣe sí àwọn baálẹ̀ àtijọ́yè Tọbalógbó Ààrẹ Kúrúnmí pàpà wá ṣe Kúrúnmí Ìjàyè pàpà wá ṣe sóun náà báyìí ni ìlú ṣe bọ́ sí ọwọ́ Kúrúnmí lásìkò tí ìlú bọ́ sọ́wọ́ Kúrúnmí ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìbàdàn à ń pe
ẹnìkan ní mọ́yẹ̀ oníbàálẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ìwà rẹ̀ àti Dáúdò náà jọra wọn tó ṣe yí pé tó bá wà Ifẹ̀ ní òun àwọn ẹ̀yà Ọ̀yọ́ ṣé àgbàgbé pé Olúyẹdùn òun ni àkọ́bí ààrẹ Àfọ̀njá òun náà ń bẹ nìbàdàn Lákànlẹ̀ ń bẹ nìbàdàn Olúyọ̀lé ń bẹ nìbàdàn àwọn akọni bámbámbámbámbá wọn pọ̀ bí agbeni gbogbo wọn pọ̀ báwọn tẹ́ ń bẹ nìbàdàn ìwọ́n ń fi ìyà jẹ àwọn ẹ̀yà Ọ̀yọ́ ìjà kan wá ṣẹlẹ̀ láàrin àwọn Ọ̀yọ́ àti Òwu nígbà tí baálẹ̀ ó débẹ̀ ẹ̀tún já kẹ́kọ̀ọ́ bíjà bá ṣẹlẹ̀ àbí ìkankan bá ṣẹlẹ̀ gómìnà kan ní ọ̀kọ́kọ́ lọ ibì kan àbí kọmíṣánná ọlọ́pàá kọ́ yóò rán èèyàn lọ ni mọ́yẹ̀ fúnra ẹ̀ lọ́lọ́ nígbà tí wọ́n ń rojọ́ inú bí Ọ̀yọ́ ó fi tàbí mọ́yẹ̀ gbé àdá ó sì bẹ́ ní orí báwọn Ọ̀yọ́ ṣe fi gbé ta ìdórí wọ́n ti ṣe ìpàdé ìkọ̀kọ̀ ìtàn mọ́yẹ̀ ìpìlẹ̀ ń bọ̀ bẹ̀ ní ti yànnàná rẹ̀ mọ́yẹ̀ ti pọ̀ Ọ̀yọ́ o mọ́yẹ̀ ọ̀pá gbogbo Ọ̀yọ́ tán o báyìí wọ́n ṣe kó wọ́n ta mọ́ra Lákànlẹ̀ ó légun fún wọn báyìí wọ́n ṣe lé mọ́yẹ̀ kúò nílùú nígbà wọ́n lé mọ́yẹ̀ kúò nílùú ó wá sá lọ sí ìlú kan tá à ń pè ní Ìdómọpa ara orílẹ̀ Ẹ̀gbá ni láti bẹ̀ làwọn ará ẹrùn mo ti wá pè é pé arígbòsépò Òwu àti Ọ̀yọ́ ní jàdẹ́ fi gbèjà wa àwọn Òwu àwálá ní ọ̀ràn yìí láti bẹ̀ ọ̀tà àtẹ̀rẹ́ ọbọ̀ sí ẹ̀rùn mu ó wá ń gba ogun jọ ní ogun ńláńláńlá pé wọ́n pa Ìbàdàn rẹ̀ nígbà táwọn ará Ìbàdàn tiẹ̀ wá gbọ́ wọ́n ránṣẹ́ lọ bá tọ́lá nìkan bẹ́ẹ̀ Ìbàdàn ń pè ní Lábọ́sìdé ní pé ẹ wá o ẹja ránṣẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ká ṣètò àlàáfíà o torí wípé ogun lè ń dé gbogbo wa o ogun Ìlọrin lọ́sọ̀ gbogbo wa dèrò Ìbàdàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tara wọn lójì wọ́n ránṣẹ́ sí mọ́yẹ̀ kàkà kí mọ́yẹ̀ ó gbà ó ní rárá olóhùn òfògùn tú wọn ni nígbà òdìjọ́ kejì wọ́n tó lọ wọ́n kó oúnjẹ wọ́n kó gbogbo nǹkan lọ àtọ́ tí pé bàbá ẹgbà orí adé ọ̀gbọ́dọ̀ sùta mọ́yẹ̀ òkun adé òtún gbà iná ní ẹja tún kẹ́kọ̀ọ́ Yorùbá lọ́ máa àlèyàn ní rínú tí èébí ọmọ àlèyàn náà wọ́n sì tó ń bẹ̀ tí èé gbà bẹ́ẹ̀ yẹn bá ṣe ọ́ tẹ́ńbà ló ti tó gbàpó ti tó ni báyìí ni mọ́yẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní gba ogun jọ káàkiri gbogbo ilẹ̀ yìí pé àlóhùn ó fi ogun fọ́ Ìbàdàn ìta àwí pẹ́ ó ti kó ogun jọ báyìí lógun ti bẹ̀rẹ̀ àwọn èèyàn ti ń fi apẹ̀rẹ̀ kó ọmọ sájáde kúrò láàrin ìgboro Ìbàdàn pé mọ́yẹ̀ ogun ńlá tó tún lọ kó ogun fẹ̀ wá nígbà wá rí bẹ́ẹ̀ àwọn ń pẹ nìkan ní Délé Solú òun lọ́ọ́ gbà wá lọ tẹ ìlú kan lóòjé tí ń jẹ́ ìlú nínú ìlú ibẹ̀ là ń pè ní Òjé nìbàdàn ó wá lọ bá Olúyọ̀lé pé ẹ ránṣẹ́ pé ọ̀rẹ́ yín Kùrùmí níjàyè kó wá gbà wá ìjẹ́ Kùrùmí ó dá àwọn ará Ìbàdàn lóhùn àbí ò ní dá àwọn ará Ìbàdàn lóhùn ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kùrùmí lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ó di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run mò ń bọ̀. ẹ̀rí mo ṣe máa ń sọ o mo máa ń pè fẹ́ èèyàn yìí pé ètò Orísun tá a gbé kalẹ̀ nílé iṣẹ́ wa Sobi FM 101.9 nílùú Ìlọrin ètò tó ṣe yí pé kárí ayé ni wọ́n ti ń gbọ́ wa o kárí ayé ni o kárí ayé wọ́n ti ń gbọ́ wa ẹ̀já wa dìde láti wá aṣọ nígbọ̀wọ́ àbí ká gbé polówó ọjà àbí ìkéde tiwa wa torí pé ètò tó yàtọ̀ nínú ètò ni Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o torí pé kí ni àwa ẹ̀ bínú sí ògo ògo tó ṣe yí pé ó ń fa ògo gòkè ní ògo tiwa Ọlọ́run ló ṣe ilé iṣẹ́ tiwa Sobi FM bẹ́ẹ̀ ibi tí àwọn tí olùdarí tó kúnjú ẹ̀ bá wà tálákòóso ètò tó kúnjú ẹ̀ bá wà táwọn mojú ẹ̀rọ tó kúnjú ẹ̀ bá wà táwọn ṣètò àti àwọn òṣìṣẹ́ tẹ́ ń kójú ẹ̀ bá wà bó o la ṣe rò pé iléeṣẹ́ bẹ́ẹ̀ ó ṣe rí iná ojú tó ṣe pé Sobi FM ó gbé ẹsẹ̀ kan ọba ara àwájú ó gbé ẹsẹ̀ kejì ó sì ju ara àwájú lọ Ọlọ́run ni o àwa náà kọ́ àdúrà àti bàbá wa Emir ìlú Ìlọrin bàbá wa Ṣéhù àdúrà àti ẹsẹ̀ fún wa ìlọmọ wa tó dẹ̀ bá fẹ́ pè bóyá abẹ́ sọ nígbàwé ètò ni àbẹ́ fẹ́ ká ṣe ìtọpinpin ìtàn ìlú kan ni àbí ẹ sì fẹ́ ṣe alátìlẹyìn fún lílọ bíbọ̀ ẹ rí i pé mo máa ń pariwo àwọn kan tó pé wọ́n ń ṣe alátìlẹyìn fún wa mo tẹ̀ tó dúpẹ́ o lọ́wọ́ bàbá wa Jímọ̀ Babátúndé ní ìpàtẹ ọlọ́jẹ̀ wọ́n wà lára àwọn tó ń ṣe alátìlẹyìn fún wa torí náà ẹ̀já dìde ẹ̀kọ́ ẹ̀rọ tá a fi pè mí ní 080-328-55-888 lẹ́ẹ̀kan sí 080-328-55-888 báyìí ṣe pé lórí WhatsApp lẹ́ẹ̀dí fẹ́ kàn sí mi òǹkẹ̀rọ tá a fi kàn sí mi lórí WhatsApp ní 080-2368-7432 lórí WhatsApp nìkan lè yí wà fún bẹ́ẹ̀ bá pè é èní gbé 080-2368-7432
632 torí náà lórúkọ àwọn tá a jọ ṣe tí gbogbo fi pọ́n sí bíbí ire ti ń dọ́gbọ́n sọ fún mi pé àkókò ti lọ lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa Mr. Ṣẹ́gun Adéníjì ni mo fi ń kí wa pé títí ọjọ́ mẹ́jọ tá a tó pàdé lórí ètò Orísun ìmí ọmọ yín ọ̀rẹ́ yín Lájí Abbas ló ń kí wa pé ire o. Orísun ìtàn dàpọ̀ máa lọ olúkálùkù wá ń yọ tiẹ̀ lórí sẹ́bẹ̀ ń mọ̀gbà tó gẹ̀dẹ̀ jọ̀rọ̀ kò tí pàṣẹkẹ́ ń fọn rere ẹbọ bẹ́tù bò bá gbà ó dàjú mọ̀ wò ìtàn Yorùbá ò gbọdọ̀ dóríkodò bọ́mọdé bá lu èkó apẹ́délé àfòmọ̀fòdù ní ó bà là. Orísun lètò àrà tó ṣẹ́yọ gúbọ́ fẹ́ máa gbádùn ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago 9 sí 10 alẹ́ ní Sobi FM 101.9 Ìlọrin pẹ̀lú olùkọ́ àgbà Lájí Abbas. Orísun abala méjìlá máa jẹ̀gbádùn ẹ̀ abala àmọ̀dájú níbi tá ti máa ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá ti máa gbọ́ ìwádìí nípa àwọn ìtàn ilẹ̀ wa fún ìkéde àti ìpolówó ọjà lórí ètò Orísun ẹ pè olùkọ́ àgbà Lájí Abbas sórí 08032855888 08032855888 Orísun ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago 9 sí 10 alẹ́ ní kẹ́ pàdé Lájí Abbas ní Sobi FM 101.9 Ìlọrin. Orísun kò ṣeé má gbọ́ ètò ni.